Ìbàdàn nílé Olúyọ̀lé, ìlú Òjó, ìlú Ògúnmọ́lá, Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́jọ́. Bẹ́ẹ̀ bá lọ bèrè lọ́wọ́ ará Ìbàdàn kí ni sóò báyìí, sóò mà sóò mọ́ o, kódà eyín kan kò rẹran síkì mọ́. Ẹkún àtẹ̀mọ́ra t'Olúbàdàn tó wàjà, ikú tó wó tadé orí, ilé tí ń pọ̀ bá tadé, ikú tí òwò tèjìgbà lẹ̀kẹ̀ tí ń polóyè ti lẹ̀kẹ̀ lọ́nù, ikú tí òwò towó ti ń pa bọ̀rọ̀ kìíní ìlú towó rẹ̀. Ikú wá wà fín kábíyèsí Olúbàdàn, ó fi akọ́dàálẹ̀ ó bá mú kábíyèsí Olúbàdàn láì bẹ̀rù adé orí. Kábíyèsí Ọlálékan Ìṣọ̀lá Balógun, lẹ́yìn ọdún méjì àtọjọ́ méjì tí wọ́n ti lò lórí àpèrè bàbá wọn, àkàìmọye ìbéèrè ní mọ̀ ń jáwọ́ jásẹ̀ nínú gbogbo ọmọ lẹ́kọ̀ọ́tù òjíire pátápátá wípé kí ní fà gan tó jẹ́ wípé ọmọdé kì í jọba nílùú Ìbàdàn, àti wípé kí ló dé tí ọba ìlú Ìbàdàn kì í lọ́jọ́ tó pọ̀ àbọ̀ ọdún tó pọ̀ lórí ìtẹ́ bàbá wọn kó tó di pé wọ́n wàjà. Àtàrí àjànàkú màládé Olúbàdàn kì í ṣẹrù ọmọdé bó ti ń wọ̀n mọ́ rárá. Òun náà lọ fi sọ wípé bólúbàdàn bá wọ ní kábọ̀gà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe o. Àmọ́ kí n tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo àwọn ìbéèrè tí ń jáwọ́ jásẹ̀ nínú gbogbo èèyàn yìí, ẹ jẹ́ n kọ́kọ́ ṣàlàyé àwọn lọ́balọ́ba tó ti jẹ nílùú Ìbàdàn kó tó wá kan kábíyèsí ọba Olúbàdàn ilé tó wọ̀jà lónìí. Lágẹ̀lú lolúbàdàn tó kọ́kọ́ jẹ nílùú Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Olúbàdàn kábíyèsí ló ti jẹ kákọ́lẹ̀ ó tó bẹ̀rẹ̀ látọdún 1820. Ní ọdún 1820 sí ọdún 1830, baálẹ̀ Máyé Okùnadé òun náà ló jọba nílùú Ìbàdàn. Lẹ́yìn ìpapòdà rẹ̀, baálẹ̀ Olúyẹdùn òun náà jọba lẹ́yìn rẹ̀. Baálẹ̀ Lákànlé Báṣọ̀run Olúyọ̀lé òun náà ló jọba lórí àwọn Ìbàdàn lọ́dún 1850. Lọ́dún 1850 náà bákan náà baálẹ̀ Ọ̀dẹ́rìnlọ òun náà ló jọba lórí àwọn ìlú Ìbàdàn. Baálẹ̀ Oyèsílé Olúgbòde ìyún jọba láàrin ọdún 1851 sí ọdún 1864. Nígbà tó wàjà lọ́dún 1864, wọ́n kéde baálẹ̀ Bíkúnlé gẹ́gẹ́ bí ẹni tí yóò gorí àpèrè ọba. Lọ́dún 1864 yìí, kí ọjọ́ oyè ó tó pé, òun náà ni kábíyèsí yìí wàjà. Nígbà tó di ọdún 1865 sí ọdún 1867, òun náà ni Báṣọ̀run Ògúnmọ́lá ló jọba lórí àwọn Ìbàdàn. Ọdún 1867 sí ọdún 1870, òun ni baálẹ̀ Akéré tóun náà jọba. Ọdún 1870 sí ọdún 1871, Ọ̀rọ̀wùsì òun náà ló jọba nílùú Ìbàdàn. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọbádòkè Látòòṣà òun ló jọba láàrin ọdún 1871 sí ọdún 1885. Baálẹ̀ Àjàyí Ọ̀ṣúngbékan ó jọba láàrin ọdún 1885 sí ọdún 1893. Nígbà tó di ọdún 1893 sí ọdún 1895, baálẹ̀ Fìjàbí òun náà jọba. Baálẹ̀ Ọ̀ṣúntókí 1895 sí 1897. Fájìmí jọba láàrin ọdún 1897 sí ọdún 1902. Dàda Ọ̀pádáre kábíyèsí náà ló bọ́ bẹ́ẹ̀ ń gbòdì ọdún 1904 sí ọdún 1907. Kábíyèsí Sùmọ́nù Àpáńpá ìyún jọba lọ́dún 1907 sí ọdún 1910. Nígbà tó di ọdún 1910 sí ọdún 1912, kábíyèsí Sùmọ́nù Àwánibákú Eléǹpé òun náà ló jọba ń bẹ̀. Baálẹ̀ Ìrèfín òun jọba láàrin ọdún 1912 sí ọdún 1914. Nígbà tó di ọdún 1914 sí ọdún 1925, ọmọ tí Báṣọ̀run Látòòṣà bílẹ̀ ìyún Ṣítù Látòòṣà náà jọba o. Oyèwọlé Fọ́kọ òun ló jọba láàrin ọdún 1925 sí ọdún 1929. Ẹ ṣàkíyèsí wípé baálẹ̀ ni wọ́n ń pè wọ́n.
àmọ́ nígbà tí ó di ọdún 1930 eléyìí tí kábíyèsí ọba Okunola Abbas tí ó jọba ló di Olúbàdàn ti ìlú Ìbàdàn láàrin ọdún 1930 sí ọdún 1946. kábíyèsí Olúbàdàn Akérèlé ó jọba láàrin ọdún 1946. láàrin ọdún 1946 yìí àwọn ọba bíi mẹ́ta ni wọ́n wà lórí àpèrè. ẹ má gbàgbé wípé kábíyèsí Olúbàdàn Okunola Abbas ó jáde láyé ó wàjà lọ́dún 1946. lọ́dún 1946 náà ni kábíyèsí Akérèlé ni wọ́n gorí àpèrè. ọdún 1946 yìí náà ni wọ́n jáde láyé o. kábíyèsí Oyètúndé àwọn náà gorí àpèrè lọ́dún 1946. kábíyèsí Oyètúndé náà tún wàjà lọ́dún 1946 ní ìparí ọdún náà. nígbà tó wá di ọdún 1947 sí ọdún 1948 kábíyèsí Akíntúndé Bíòkú ń jọba. kábíyèsí Fìjàbí kejì lọ́jọba láàrin ọdún 1948 sí ọdún 1952. kábíyèsí Àlí Ìwó àwọn jọba láàrin ọdún 1952 tí wọ́n sì wàjà nínú ọdún 1952 ọ̀hún náà. kábíyèsí Apẹ́tẹ́ wọ́n jọba láàrin ọdún 1952 sí ọdún 1955. kábíyèsí ọba aláyélúwà Olúbàdàn Isaac Babalọ́lá Akínyẹlé àwọn jọba láàrin ọdún 1955 sí ọdún 1964. láàrin ọdún 1964 yìí wọ́n kéde kábíyèsí Olúbàdàn tuntun ọba Yẹ̀súfù Kọ̀bíowú. wọ́n jọba wọ́n gorí àpèrè ní oṣù keje ọdún 1964. kábíyèsí sì wàjà ní oṣù kejìlá ọdún 1964 ọ̀hún náà bákan náà. ó túmọ̀ sí pé kábíyèsí lóṣù méje lórí àpèrè. ní ọdún 1965 sí ọdún 1971 kábíyèsí Sàláù Àkànní Àmínù ni wọ́n wà lórí àpèrè. kábíyèsí Olúbàdàn Ṣítù Akíntọ́lá Oyètúndé kejì wọ́n jọba láàrin ọdún 1971 sí ọdún 1976. kábíyèsí Olúbàdàn ọba Gbàdàmọ́sí Àkànbí Adébímpé àwọn náà fọdún kan wà lórí àpèrè láàrin ọdún 1976 sí ọdún 1977. láàrin ọdún 1977 sí ọdún 1982 òun ni kábíyèsí Daniel Táyọ̀ Akínbíyì ni wọ́n wà lórí àpèrè. kábíyèsí Yẹ̀súfù Olóyèdé Àṣàníkẹ́ ló wà lórí àpèrè láàrin ọdún 1982 sí ọdún 1994. ìgbó di ọdún 1994 sí ọdún 1999 kábíyèsí Emmanuel Adégbóyèga Ọ̀pẹ́rìndé àwọn náà dádì Olúbàdàn. Olúbàdàn Àràpàṣòwú Yunusa Ògúndípẹ̀ àwọn jọba láàrin ọdún 1999 sọdún 2007. oṣù keje ọdún 2007 sí oṣù kẹsàn-án ọdún 2007 òun náà ni kábíyèsí Ayọ̀ọ́lá Paul Ayọ̀délé ni wọ́n lò lórí àpèrè kó tó di pé wọ́n wàjà. lẹ́yìn wọn ló kan kábíyèsí Samuel Ọdúnlànà Ọdúngadé tí wọ́n jọba láàrin ọdún 2007 sí ọdún 2016. ǹjẹ́ àwa gbàgbé kábíyèsí ìjẹta ọba Sàlíù Àkànmú Ọlásùpọ̀ Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ àkọ́kọ́ tí wọ́n jọba lọ́dún 2016. lẹ́yìn ìpapòdà kábíyèsí tí Ajé Ògúngúnnísọ̀ tí wọ́n wàjà òun náà ni kábíyèsí Ọlálékan Ìṣọ̀lá Balógun tí wọ́n gorí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn tìlú Ìbàdàn. ó yá ẹ jẹ́ ń wá padà sórí àwọn ìbéèrè tí mo ń jáwọ́ jásẹ̀ nínú yín tó fi fà á tó jẹ́ wípé àwọn àgbààgbà ni mo ń jọba nílẹ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ mọ̀ wípé ìdálù níṣèlú bá a ṣe ń ṣe nílùú wa ó yàtọ̀ sílùú míì. ọ̀pọ̀lọpọ̀ nílùú tí wọ́n ti ń dádé lóníkálukú wọn ní mọ̀lẹ́bí dádé ń bẹ tí wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu tó jẹ́ wípé ìdílé kọ̀ọ̀kan ní máa ń fa ọmọ yìí lẹ̀. bẹ́ẹ̀ kọ́ ló rí nílùú Ìbàdàn. àwọn lóyè ìlú Ìbàdàn á pín wọn sọ́nà ìsọ̀rí méjì
Nínú ìsọ̀rí méjèèjì wọ̀nyí òun náà ni wọ́n ti ń yan ọba ilé tí Olúbàdàn bá kàn. Ẹni tó bá sì jẹ́ wípé oyè rẹ̀ òun náà ló pẹ́wọ́ jù nínú ìsọ̀rí tí wọ́n wà, òun ni ó máa ń jọba Olúbàdàn. Kò sọ̀rọ̀ ìjà nínú ẹ̀ rárá. Bí Olúbàdàn kan bá wà lórí àpèrè tó bá wàjà, ẹni tó bá kàn ó ti mọ́ra rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ìsọ̀rí méjì ni wọ́n ti ń yan Olúbàdàn nílùú Ìbàdàn. Ìsọ̀rí ìkíní ni wọ́n pè ní ẹgbẹ́ àgbà. Ìsọ̀rí ìkejì làwọn olórógun. Bí wọ́n ṣe ń yàn wọ́n òun náà leléyìí. Bí ìsọ̀rí ọ̀hún náà bó ṣe pín sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ yànnà náà yìí o. Olúbàdàn àti Balógun tìlú Ìbàdàn, àwọn náà ni wọ́n ń léwájú àwọn ìsọ̀rí yìí. Olúbàdàn ṣáájú àwọn ìsọ̀rí ẹgbẹ́ àgbà. Balógun tìlú Ìbàdàn ó ṣáájú ẹgbẹ́ àwọn ìsọ̀rí olórógun. Ní abẹ́ Olúbàdàn, a ní ọ̀tún Olúbàdàn. Lẹ́yìn ọ̀tún Olúbàdàn, ó kan òsìn Olúbàdàn. Lẹ́yìn òsìn Olúbàdàn, a ní Aṣípa Olúbàdàn. Ẹ̀kẹrin Olúbàdàn. Ẹ̀karùn-ún Olúbàdàn. Ní ìsọ̀rí olórógun, a ní Balógun, ọ̀tún Balógun, òsìn Balógun, Aṣípa Balógun, ẹ̀kẹrin Balógun àti ẹ̀karùn-ún Balógun. Àwọn ìsọ̀rí méjì leléyìí. Tí Olúbàdàn kan bá wá wàjà tó bá jẹ́ ìsọ̀rí àwọn ẹgbẹ́ àgbà, òun náà ló kàn láti jọba. Ẹni tó bá wà gẹ́gẹ́ bí ọ̀tún Olúbàdàn náà ni yóò bọ́ sórí àpèrè Olúbàdàn. Tó bá sì jẹ́ ìsọ̀rí àwọn olórógun ni, ẹni tó bá jẹ́ Balógun tìlú Ìbàdàn, òun náà ni yóò bọ́ sórí àpèrè Olúbàdàn. Eléyìí wá túmọ̀ sí wípé ẹni tí oyè rẹ̀ bá pọ̀ jù òun ló máa bọ́ sí ipò Olúbàdàn. Nígbà tí mo sọ gbogbo àwọn ìsọ̀rí yìí, ó wá kù àwọn oyè méjì kan ní ààfin Olúbàdàn: Sẹ́ríkì tìlú Ìbàdàn àti Ìyálóde tìlú Ìbàdàn. Àwọn oyè méjèèjì yìí àwọn ò pẹ̀lú ìsọ̀rí tí ń jọba o nílùú Ìbàdàn rárá. Ẹ wá gbọ́, báwo wá lọmọdé ṣe fẹ́ jẹ Olúbàdàn? Nítorí àgbà olóyè ní í jọ̀tún, àgbà olóyè ní í jẹ Balógun. Kódà nílùú Ìbàdàn, gbogbo àwọn olóyè mọ́kànlá yìí, ìyún Balógun, ọ̀tún Balógun, òsìn Balógun, Aṣípa Balógun, ẹ̀kẹrin Balógun àti ẹ̀karùn-ún Balógun, ọ̀tún Olúbàdàn, òsìn Olúbàdàn, Aṣípa Olúbàdàn, ẹ̀kẹrin Olúbàdàn, ẹ̀karùn-ún Olúbàdàn. Àwọn mọ́kànlá yìí àwọn gangan náà lòfin fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ọba ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ mọ́kànlá tó wà nílùú Ìbàdàn, tí Olúbàdàn tó sì jẹ́ olórí ọba wọn. Kábíyèsí Olúbàdàn Ọlálékan Ìṣọ̀lá Balógun tó wàjà yìí ni wọ́n ti fìgbà kan jẹ́ ọ̀tún Olúbàdàn, tí wọ́n sì wá láti agboolé kábíyèsí Olúbàdàn Àlí Ìwó èyí tó jọba láàrin ọdún 1952. Ẹ̀yin ọmọ Ìbàdàn, mo kí yín ẹ kú ara fẹ́ra kù. Kẹ́dùmarè kó bá wa dàlú Ìbàdàn sí, kí kábíyèsí má jọ̀kùn kó má jòkòló, òun ọba ń jẹ látùbí ọ̀run, òun nìkan máa bá wọn jẹ. Ẹ jẹ́ kí n tún kú yín kú ìpalẹ̀mọ́ ọba tuntun tó ń bọ̀, nítorí ní kò pẹ́ láàrin ọjọ́ mọ́kànlélógún tí kábíyèsí wàjà, wọn yóò kéde ọba Olúbàdàn tuntun.